ẹni ìkẹ́ Olúwa ó mọ̀mọ́ gbọ́dọ̀ Rahmat ṣe bí wọ́n ní mò ń pè ọmọ kan bí ẹgbàágbèje olóríire ọmọ ni òkú ọdún mo ló sì kúyè dùn òkú àṣeyẹ ni òkú ayẹyẹ orí kádùn ìkẹ́ Olúwa mo ló ṣọdún èyí ó ṣe tẹ̀mí sí nínú òwò nínú ọ̀la nínú àìtètè wá ní Putin ṣe balẹ̀ ọ̀rọ̀ nílé ayé ń bí iṣẹ́ rẹ̀ ò wá ní dojúrò wàá mọ̀ rí ṣe ni ìwọ ò wá ní bòyìnbòyìn kó báwọn jíjẹ sí nílé ayé tó wá ìkẹ́ Olúwa mo pé ọmọ gbọ́ agbára kì í fòkòtò ire kò ní fò ọ́ lọ́lá àdániwáyé Rahmat ẹni ìkẹ́ Olúwa àrídùnú àkànní akéwì àgbáyé mo kí ọ ní mẹ́sàn-án mẹ́wàá mo kí ọ ní méje mẹ́jọ ni ọmọ wọn ní Kòròdú ọ̀gá dákun mọ́hàn dágọ́ jọgọ́jọ ní ọdún ẹ̀ lóde ìwọ onírèlẹ̀ ọmọ ọ̀gá ni àrídùnú rẹ̀ ò wá ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́ orí rẹ̀ ò wá ní gbúrò ìṣẹ̀dá rẹ̀ ò mọ̀ nígbà bọ́dé lílọ bíbọ̀ rẹ̀ ò mọ̀ ní báráyé nù o mo pé òkú ọdún ó sì kú àṣeyẹ mẹbí wọn ní pèdèpèdè má pè tá ná àsọ̀rọ̀ akọrin bí ẹni ńlá oyin ohùn rẹ̀ ò ní há bẹ́ẹ̀ ni ohùn rẹ̀ ò ní kan létí aráyé lògbàlògbà òkú nílò gbẹmọ́gbà láṣẹ lè Èdùmàrè ọba ìlọ́wádìí àwọn bàbá rẹ̀ mẹbí wọn lọmọ Ìkòròdú ọ̀gá ọmọ ẹ̀ ló kú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ ẹ̀ ló kú mẹ́dẹ́mẹ́dẹ́ mẹbí wọn lọmọ aṣàlẹ̀ jẹjẹ bí ẹni tí ó rọ̀kùn rere bí ogún bí ọkọ ń bẹ lé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ pìtìpìtì nílé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ mẹbí wọn lọmọ adára lóyè bí òyìnbó ọmọ arówó ní tàkùnjóyè ẹni ìkẹ́ Olúwa mẹbí wọn lọmọ ọmọ òjòyè kóyè wù ní jẹ mẹbí wọn lọmọ òjòyè ní kàràwìrì ó wù ní kàràwìrì nílé àwọn bàbá rẹ̀ mẹbí wọn lọmọ alówó lọ́wọ́ kóyìnbó tó dé òyìnbó dé lówó ọ̀hún pọ̀ sí ni mẹbí nínú gadi ní àwọn bàbá rẹ̀ ni ṣebí wọn lọmọ kùkùté ò ṣe mí mẹbí ẹni mi kùkùté ara rẹ̀ ló ń mí nílé àwọn bàbá rẹ̀ ni mẹbí wọn lọmọ ẹ̀ ló kú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ ẹ̀ ló kú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ umalẹ̀ afẹ́lẹ́jà mẹbí wọn lọmọ olówó lókè ọ̀tá ọ̀nà ọmọ màgbọ́ gbóré ọmọ ṣáwọn ní póríkì mẹbí nínú ilé àwọn bàbá rẹ̀ ni mẹbí wọn lọmọ òróṣọ ló bá bá ìjìnà ọmọ ìta mọ́jọ ẹlẹ́gbẹ̀rún jẹ ọmọ dúdú lé ò mọ̀ bẹ́ẹ̀ ṣe pupa tó mọ̀ bẹ́ẹ̀ ṣe ó ti lọ sọ́nà oko mẹbí nínú ilé àwọn bàbá rẹ̀ ni mẹbí wọn lọmọ àtẹ̀pásókun kó wò bóyá ó jìn bí kò jìn mẹbí wọn lọmọ tí ń lọ níwájú sílẹ̀ mí títí ó ṣòṣà ọlọ́fin àgàdà ní mẹ́rin para mẹbí nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọ̀hún lọ́mọ gangan ni ẹni ìkẹ́ Olúwa mo ló kú ọdún ó sì kú àṣeyẹ ǹjẹ́ tán bá ní ta ní nǹkan ewì kí ọ̀la tẹ̀ kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Habibulahi tara ìfẹ́ àkànní akéwì àgbáyé lórúkọ tèmi.